dédé àsìkò yìí o mo tún kí yín káàbọ̀ padà sórí akọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv ìyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì kì í ṣe pé àmú wa láti máa fi dẹ́rù bà yín bẹ́ẹ̀ kọ́ o àmú wa láti máa fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ máa fi máa bi tí ayé ń yí lọ ni o Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà tí n bá padà dé ẹ mọ̀ gbáwọn ìròyìn ọ̀hún. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún àwọn ìròyìn ọ̀hún báyìí lórí kìnìún láti ìpínlẹ̀ èkó wọn ní àjọ LASTMA wọn ti fi léde o wípé ọkọ̀ àjàgbé kan eléyìí tó kó ẹrù kún bám òun náà ló jẹ́ pé ó mọ̀ sọ̀jánu rẹ̀ nu tó sì lọ tẹ ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ àjọ LASTMA nípínlẹ̀ èkó tó lọ tẹ̀ ní ẹsẹ̀ mọ́lẹ̀ tó lọ tẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ títí ẹsẹ̀ rẹ̀ ò tó fi rún bí ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀ gan ni wọ́n níṣẹ́ rí ọmọkùnrin náà lásìkò tó wà ní ẹnu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń darí ọkọ̀ lójú pópó òyìn òṣìṣẹ́ àjọ LASTMA wọn ní ọkọ̀ ọ̀hún lánàá lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ karùn-ún nínú oṣù kejì ọdún yìí òun náà ló jẹ́ pé ń kọjá lọ ní agbègbè òjòdú bẹ́gà òun náà ló jẹ́ pé ọkọ̀ ńlá yìí ló sọ ìjánu rẹ̀ nù wọn ní ọgbà bíi tí ń gbìyànjú láti yà kúrò náà òun náà ló jẹ́ pé ó ti lọ kọlu òṣìṣẹ́ LASTMA yìí ní ibi tó wà lásìkò títí ń ṣiṣẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́ rẹ̀ gangan ni o wọ́n ní ọkọ̀ wọ́n ní bí ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ òun náà ló jẹ́ pé dírẹ́fà ọkọ̀ ọ̀hún o òun náà ló jẹ́ pé ó bọ́lẹ̀ o ó sì fi eré tètè lójúbà ehoro lónà pápá bora wọ́n ní ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tòjòdú bẹ́gà wọ́n ní òun náà wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ LASTMA tí wọ́n fi lé ọmọkùnrin ọ̀hún mú wọ́n ṣùgbọ́n òṣìṣẹ́ àjọ LASTMA yìí ọ̀gbẹ́ni ọlálẹ́kan bákàrẹ̀ òkí òun náà ló jẹ́ pé ó ti ń bẹ nílé ìwòsàn ìmọ̀ ìkọ́ṣẹ́ ìṣègùn eléyìí ti LASUT eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ èkó báyìí níbi tí ó ti ń gba ìtọ́jú ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ òun náà ló jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ ti kán báyìí níbo jẹ́ pé ọkọ̀ ńlá ọ̀hún ó kọlù ó tó sì pàdánù ó sì jẹ́ kí ọmọkùnrin ọ̀hún kó pàdánù ẹsẹ̀ rẹ̀ báyìí àjọ LASTMA ìpínlẹ̀ èkó wá ké sí gbogbo àwọn awakọ̀ ọkọ̀ àjàgbé àtàwọn ọkọ̀ ńláńlá ìpè kí wọ́n jọ jàre o kàn rí dájú pé wọ́n yẹ ọkọ̀ wọn wò dáadáa wọ́n sì tún gbogbo tó wáyé kí wọ́n tún ṣe pàápàá bí ìjánu rẹ̀ wọ́n tún ṣe dáadáa láti mọ dènà ìjàmbá ọkọ̀ lójú pópó. Láti ìpínlẹ̀ Ògùn ọmọkùnrin kan rèé o ló ti bára rẹ̀ lákòlò àjọ àmọ̀tẹ́kùn látàrí tó ní ṣe pẹ̀lú ikú ọ̀rẹ́bìnrin rẹ̀ àjọ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn náà wọ́n ti fi kélé òfin gbé ọmọkùnrin kan Ramoni Abiodun Ṣẹ́gun báyìí látàrí wípé ọ̀rẹ́bìnrin rẹ̀ yún girlfriend rẹ̀ ó dolóògbé sínú yàrá rẹ̀ ni o adarí ọ̀gá àgbà fún àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ògùn Tajudeen Bakare ló ń fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan lánàá lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin nínú oṣù kejì ọdún yìí náà ló fi ń ṣàlàyé o wípé iṣẹ́ rí agbègbè Òjòwò nílùú Ìjẹ̀bú-Igbó nípínlẹ̀ Ògùn náà nìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ àníṣe rí Bákàrè òun náà ló jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́kùnrin sí Àdíjá tí Àdíjá sì jẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ wọ́n ní òun náà ló jẹ́ pé Àdíjá Olúwakínlé o tó sì sùn ní ọ̀dọ̀ rẹ̀ láti sùn mọ́jú di ọjọ́ kejì yìí láti ọjọ́ Ajé sí ọjọ́ Ìṣẹ́gun wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́ Ìṣẹ́gun ní nǹkan bíi àárọ̀ láago 9 làwọn dédé gba ìpè lágọ̀ọ́ ọlọ́pàá wípé ọmọbìnrin Àdíjá ó mọ̀ ti di olóògbé ó ti dágbére fáyé o sínú yàrá ọ̀rẹ́kùnrin rẹ̀ yún Ramoni Ṣẹ́gun lóní kíákíá náà ni àjọ àmọ̀tẹ́kùn wọ́n ètè lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ tí wọ́n sì ti fi kélé òfin wọ́n ti fi gbé Ṣẹ́gun báyìí kó wá kúmukúmuro lórí bí ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe ṣẹlẹ̀ ntójú rẹ̀ tó bóun tó mọ̀ nípa ikú ọ̀rẹ́bìnrin rẹ̀ eléyìí tó sùn lálẹ́ tó sì dolóògbé sínú yàrá rẹ̀ kílẹ̀ ò tó mọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú-Igbó ní ìpínlẹ̀ Ògùn ẹni tó wá jẹ́ igbákejì adarí àgbà fún àjọ àmọ̀tẹ́kùn òun náà ló tún wá ké sí àwọn èèyàn báyìí bóyá ní agbègbè ọ̀hún o wípé ẹni tó bá mọ̀ nípa bí ìṣẹ̀lẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ dáadáa kó yọ bọ́ńbọ́ síwájú láti wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà kó lè ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí tí wọ́n ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Lákòótán láti ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin gangan o wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ tọmọ ilé ẹ̀kọ́ fásitì ti ìlú Ìlọrin gan ti fásitì ìpínlẹ̀ Kwara ìyẹn lè ti ń bẹ ní ìlú Ìlọrin gangan fásitì ìlú Ìlọrin
òun náà ni ó ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ báyìí o látàrí bí nǹkan ti ṣe le koko ńlẹ̀ Nàìjíríà tí ó sì rọ́wọ́ họrí tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ pé ó ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyún mass communication òun náà ló jẹ́ pé tí inú ilé rẹ̀ níbi tí ń gbé ní agbègbè Òkè Odò ní agbègbè Táǹkè ní ìlú Ìlọrin gangan ni wọ́n níṣẹ́ lọ́sẹ̀ tó kọjá ó ní ọmọkùnrin ọ̀hún ti jẹ́ kí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń gbé nínú ilé kí wọ́n ti lọ sí ilé ẹ̀kọ́ tán nígbà wọ́n lọ ilé ìwé tán òun náà ló bá mọ̀ pé nǹkan mú o ló sì fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ wọ́n ní inú nǹkan tó fi inú ìwé pélébé ilé tó kọ sílẹ̀ kó tó di pé ó gbẹ̀mí ara rẹ̀ òun náà ló ti sọ di mímọ̀ wípé àwọn tó ní í ṣe pẹ̀lú owó ná àti bí òun ò ṣe rọ́wọ́ rí bí àwọn ìyàwó òun náà kọ̀ọ̀kan bó ṣe ń jẹun o tí òun ò sì ríbi tí òun ò ti rí owó òun náà ló fà àtàwọn nǹkan tó ń kojú ló fà á tí òun fi gbẹ̀mí lẹ́nu ara òun wọ́n ní ọmọkùnrin ọ̀hún tó jẹ́ pé lẹ́ni tí òṣùwọ̀n ẹ̀kọ́ rẹ̀ ìyún CGPA rẹ̀ tí ó jẹ́ 4.5 òun náà ló jẹ́ pé wọ́n ní láti bí ọdún tó kọjá tí ó ti wọlé ẹ̀kọ́ ọ̀hún lẹ́yìn tọmọkùnrin tó pàdánù bàbá rẹ̀ bí nǹkan bí ọdún méjì sẹ́yìn ló jẹ́ pé ìyá rẹ̀ tó jẹ́ opó tó sì jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì olùkọ́ fẹ̀yìntì òun náà ló jẹ́ pé tí ń ràn ò ní ilé ẹ̀kọ́ ní ṣùgbọ́n báyìí apá ti kún ìyá òun ò àti òun fúnra rẹ̀ gangan látàrí bí nǹkan ṣe le koko nílẹ̀ Nàìjíríà báyìí nínú ilé ìgan ló fà á tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ òun ní kódà látìgbà tó ti wọlé ẹ̀kọ́ ọ̀hún wọ́n ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ilé ẹ̀kọ́ àti oúnjẹ wọn ní àwọn nǹkan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí ò forúkọ ẹ̀ léde òun náà ló ń sọ di mímọ̀ o wípé àwọn làwọn ń gbìyànjú fún níwọ̀nba sí tiwọn náà o láti ra oúnjẹ àti àwọn owó kọ̀ọ̀kan míì eléyìí tí ó nílò nílé ìwé ní ṣùgbọ́n agbára àwọn náà wọn ò lè ṣe ju bí agbára wọn bí ó ti ṣe mọ̀ lọ wọn ní eléyìí gan o ló wá fà á tí ọmọkùnrin akẹ́kọ̀ọ́ yìí tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ọmọ ilé ẹ̀kọ́ fásitì ìlú Ìlọrin ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí bí nǹkan ṣe le koko fún lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ àti ọ̀rọ̀ owó náà ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun lọ́sẹ̀ tó kọjá àkíkà. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́lí online TV fún ti àsìkò yìí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ sì mọ́ gbàgbé o láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́lí online TV Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar Bàbá tó bí mi lọ́mọ títí ìgbà mẹ́ta tún máa pàdé ire àti àánú Olúwa ọba kó mọ̀ bẹ́ẹ̀ nìkan ọ̀kan wá gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.